Mashola Gist TV, today. Mashola Gist TV, today. Bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Orúkọ mi Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe. Ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèní tá a mú wá òní ní. Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe gist tèní bí a ṣe gbọ́ o. Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n fẹ́ wá sínú palace o nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí wọn wà pẹ̀lú Queen Naomi nínú palace. Bí a ṣe sọ fún yín nínú gist tá a mú wá wípé Queen Naomi wá sí inú palace. Wọ́n wá pẹ̀lú ọlá, wọ́n wá pẹ̀lú iyì láti wá rí ọkọ wọn. Wọ́n ní ìgbà tí Queen Naomi dé inú palace, wọ́n ní ṣe ni gbogbo palace yẹn, wọ́n ní ṣe ni gbogbo ẹ̀bẹ̀ change tó dàbí ìgbà tó yẹ pé ìmọ́lẹ̀ tó. Wọ́n nínú bàbá wa erin ńlá dùn láti rí ìyàwó wọn wípé wọ́n wá sí inú palace, wọ́n wá stay pẹ̀lú àwọn. Wípé ìgbà tí ó di ọjọ́ kejì gan tí Queen Naomi fẹ́ máa lọ, wọ́n ní kábíyèsí ní kán máa lọ, kán dúró. Wípé kán dúró, kán fara mọ́ àwọn, kán bá wọn ṣeré. Allegedly bá ṣe gbọ́ ni o, ẹ̀yin ará ilé. Wọ́n ní àǹtí wa, wọ́n ní tó bá gbọ́ wípé Queen Naomi wípé wọ́n wà ní palace o, wọ́n ní náà bá gbé mọ́tò ó di kẹ̀rẹ̀rẹ̀ láàfin bàbá wa erin ńlá, ẹ̀yin ará ilé. Wọ́n nígbà táǹtí wa tí wọ́n dé ẹnu géètì bàbá wa erin ńlá, wọ́n ní wọ́n jẹ́ kán wọlé o. Wọ́n ní wọ́n ṣọ́ọ̀kì wọn mọ́ géètì ni o. Èyí tó wá fọ́nì jù ẹ̀yin ará ilé ò ní pé mọ́tò wọn tó jẹ́ pé owó iyebíye 90 million. Bá a ṣe gbọ́, wọ́n ní mọ́tò ò bá ṣiṣẹ́ mọ́. Wọ́n ní mọ́tò bá knock lẹ́nu ọ̀nà, lẹ́nu géètì kábíyèsí. Wọ́n ní bí mọ́tò ṣe knock nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí mọ́tò ṣe knock nìyẹn o. Wọ́n láǹtí wá bá jọra mọ́lẹ̀. Ẹ mọ̀ pé nǹkan tó máa ń dùn yàn jù, kí mọ́tò kó má tiẹ̀ fún yàn sign pé nǹkan báyìí ló ń ṣe, kó kàn má ṣiṣẹ́. Wọ́n láǹtí wá bá jọra mọ́lẹ̀ pé báwo ni mọ́tò yìí ṣe máa knock. Mọ́tò táwọn ṣẹ̀ṣẹ̀ rà, mọ́tò tó jẹ́ brand new, báwo ló ṣe máa knock. Ẹ̀yin èèyàn lé, ṣé ń gbádùn mi? Wọ́n ní time yẹn ni Queen wa ń kọjá, ni Queen wa bá wọn lẹ́nu ọ̀nà gate, ni Queen wa bá wò wọ́n báyìí pé ibi tẹ́ ẹ bá dé ní ẹ̀yin èèyàn yìí. Ẹ mọ̀ kí ẹ wò yàn pé ibi tẹ́ ẹ bá dé ní ẹ̀yin èèyàn yìí. Wọ́n ní Queen wa mirí fún wọn ní o. Wípé Queen wa mirí fún wọn ní o. Wípé kéèyàn máa léèyàn, kéèyàn má padà. Ẹni tí ẹ lè mú kẹ́ ẹ má padà. Wọ́n ní téèyàn bá ń léèyàn, téèyàn ò bá báyàn ṣe béèyàn ń padà ni. Kí wá ni ẹ̀yin wá fẹ́ sọ tiyín dì o, àǹtí wa. Kí ni ẹ̀yin fẹ́ sọ tiyín dì o, àǹtí wa, ẹ̀yin èèyàn lé. Queen Naomi wọ́n ń wá sí palace kábíyèsí lóòrèkóòrè. Wọ́n lè sunbẹ̀ tó bá wù wọ́n, wọ́n lè má sunbẹ̀, bọ̀ ìtàn wà yìí wọ́n sunbẹ̀ ni. Ọjọ́ méjì náà lò pẹ̀lú bàbá wa erin ńlá.
wọ́n láwọn olórí wọ́n lótùtù mú wọn ni o wọ́n ní wọn ò find it difficult wọ́n ní ṣe ló dàbí ẹ̀ ń pò tútù mú wọn ẹ mọ̀ pé tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ Queen Naomi báyìí ó dàbí ẹ̀ ń pò tútù máa ń kó sí wọn lára ni tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ Queen Naomi kí lẹ fẹ́ ṣe náà o nǹkan tí ò yé mi kí lẹ fẹ́ ṣe náà kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n ní ìgbà tí Queen Naomi láwọn fẹ́ máa lọ báyìí wọ́n ní kábíyèsí tún bẹ̀ wọ́n ní pé my dear olólùfẹ́ mi ò dẹ̀ lo another day I enjoy your complaint ìfẹ́ àtàtà ìfẹ́ ìdùnnú ìfẹ́ tó lágbára ẹ̀yin èèyàn lè ìfẹ́ tí ò ń ṣe fake ìfẹ́ tí ò ń ṣe ìfẹ́ ayamata àti làálì ìfẹ́ tó jiná ìfẹ́ tó rẹwà ó ní kábíyèsí ní fún Queen Naomi ọlọ́run elédùmarè ó máa jẹ́ kí wọ́n pẹ́ fúnra wọn o àwọn tí wọn ò dẹ̀ fẹ́ kán pẹ́ fúnra wọn ọlọ́run á bínú sí yín o ẹ jáwọ́ lọ́rọ̀ Queen Naomi o ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n enjoy ọkọ wọn ẹ jẹ́ kí wọ́n enjoy bàbá awérin ńlá ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ gist àníkàmú wá fún yín ẹ̀yin ará lé bí a ṣe ń sọ allegedly ni o bí a ṣe gbọ́ làníkà wá torchlight sí ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtú lágbára tá a bá tún gbọ́ update gist a máa mú wa ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo èyí tí ẹ wà nílé tẹ́ ń gbọ́ mi ọlọ́run aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ọlọ́run á ṣe fún yín òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o please share this video like and subscribe God bless you all.